ẹnujọ́ bí ọmọ méjì ló ń gé sílé èjìlé ọmọ olùkọ́ aláìlú mi ọkọ̀ ẹbí tí mọ̀ ní tọ́ọ̀mà ọmọ olùkọ́ ẹlọ́mọ omi kí kábíyèsí ẹ̀mọ̀ kúrò ní ìlú òbí kí lè ń tọ́ ọmọ pẹ̀lú. Omi kí ló bá oúnjẹ lórí ìrìnàjò gbogbo orí àgbẹ̀jọ orí ìwọ̀ lẹ́tẹ̀ mi kò sí kékeré káàmì kò sí ó ti lè kó kéré tó olórí ìlú mi. Lọ́jọ́ tó bàbá ìlọ sáà fi hàn. Tàṣẹ láàbí o, kò pápápá láàbí o. Olóòtú máa ń gbòòjú bàbá, ẹ̀ẹ́dẹ́rẹ́ sọ o. Akọni tí yóò máa sọ́ra. Olóyè máa ń gbòòrò, òun gbèjò, aláàjì sí ká fa kàwọn fi yí ọ̀rọ̀ ẹ̀gbà ní sí ká fa kàwọn fi yí o ọ̀gá kan aláàjì ṣe ń fi ìfàdókúrò ọ̀gá náà máa ń kó àmì àwọn tó ń kú àwọn tó ń kú kì í ní sí ká àtọ́ka mi kú ní pẹ́ àbí ọ̀ṣọ́. Alájí ń bọ̀ kìlì ọmọ bọ́lú mọ́ ọmọ pátá lọ́kùn máa ń yẹ ọ̀rí ọ̀rẹ́ mo kí ẹ kí ẹ bò ṣe pé. Akọ̀rin kò sórí ìṣòro èyí mo lé ọ̀rọ̀ ìlú. Kò sórí ìsá ìyáṣẹ́ rí o lágbẹ̀dẹ o agbèrè wa gbọdọ̀ agbèrè wa gbọdọ̀ àyà agbèrè wa gbọdọ̀ àwọn mi àádé o wọ́n ti wọ́n. Ìrùkàrà tó wà nílẹ̀ yìí o bàbá ní í ṣe.
orúkọ kábíyèsí ọba lọ́jọ́ká ọmọ òjò yìí kí gbogbo wa bá a ti sọ náà pàtó kẹkú kí aláṣẹ òkè apartment nígbàdàn aláṣẹ òkè bẹ́ẹ̀ ó kí gbẹ̀yìn ọ̀gbẹ̀yìn ọmọ bá lọ́sọ̀gbọ́ orúkí aláìkí ákìlà wọ̀ kí ọmọ tí wọ́n gbé ní ìbàdàn ìrọ̀lá ìdí ìdókòwò àkí ọmọ tàbí àìdí ìmọ̀gbìn àbúrò máa kọ́kọ́ lẹ́tí ìṣẹ́kà ọmọ tí wọ́n gbé ní ìbàdàn òkè yìí. Abọ́báyọ̀ lẹ́nu 1st of June 2025 àwọn àlọ́dọ̀ kábíyèsí ọba àdéṣọ́gá mi wí lọ́ọ̀fù orí adé lórí rẹ̀ ó ti yọ látọ̀run wá ó ti yọ. Orí adé lórí rẹ̀ ó ti yọ látọ̀run wá ó ti yọ. Adéṣọ́gá kábíyèsí ọ̀gá.